Ní ti tèmi o, èmi ò bá ẹnìkan lòdì, mi ò dẹ̀ bẹ́ ẹnìkan jà. Gbogbo èèyàn ni mo bá ṣe ń ti tèmi pé kí lorúkọ ẹ̀. Mo dẹ̀ rántí pé ibi tá a ti jọ ríra ní Èkó, tá a ti jọ ríra pẹ̀lú kábíyèsí ọ̀nìrìṣà náà àkírà wa, kò sí wàhálà kankan tó wà láàrin wa. Àtìgbà tẹ́ ti gorí àpèrè ìṣàkóso ìlú ní ọ̀kanjọ̀kan ìròyìn àtàwíwí tí ń súyọ ní wẹ́rẹ́wẹ́rẹ́, ṣùgbọ́n a ò lè fẹ́rú ẹ̀kù nítorí ipò tí Elédùà fi yín sí. Láàrẹ̀ náà ni wọ́n ní Aláàfin àti Ọọ̀ni wọ́n pàdé lóde, ẹgbẹ́ ojú kan bàbá fi wò wọ́n kò kí wọn dáadáa. A tó ti bẹ̀rẹ̀ tí ń gbọ́ pé wọ́n ní Adélábù ẹ̀ kí ó fẹ́ kí yín ẹ̀kọ́ yín sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni àríwísí Aláàfin lórí àwọn ìròyìn tó ń jáde yìí àti pé àwòrán lẹ́kọ́ sáwọn èèyàn tí àwọn èèyàn rò pé ẹ̀ lájọṣepọ̀ kankan pẹ̀lú? Ṣé mọ̀ pé àwọn bloggers tó wà káàkiri yìí, àwọn náà ẹ má gbàgbé pé bí wọ́n ṣe pawó wọn làwọn wá. Gbogbo tẹ bá wò mo rántí nígbà tí ọgbà tá a wà kékeré ńgbà wọn mọ̀ sọ̀rọ̀ wọn ní Barrister Kollington wọ́n ń jà ní wọ́n ṣe kinní kan tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ó ti wà, kò ṣe pé bá pé ìtàn, kò ṣe pé bá pé nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Láti ọjọ́ tó ti pẹ́ ni àwọn èèyàn ti máa ń sọ. Nǹkan tí mo dẹ̀rù pé bá pé àwọn èèyàn ìdí tí wọ́n fi ń sọ ni pé wọ́n rí Aláàfin àti Ọọ̀ni gẹ́gẹ́ bí àgbà ọba ní ilẹ̀ Yorùbá. Torí ìdí èyí ni wọ́n ń rò pé bóyá pé ìjà wà àbí bóyá nǹkan kan. Àwọn agbóyìísọ yìí ni wọ́n máa ń rò, ni wọ́n máa ń fẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n ó gbé sórí atẹ́gùn. Jẹ́ pé tó ń bá ti gbé sórí atẹ́gùn tí wọ́n fi ráyè máa fi pawó. Ní ti tèmi o, èmi ò bá ẹnìkan lòdì, mi ò dẹ̀ bẹ́ ẹnìkan jà. Gbogbo èèyàn ni mo bá ṣe ń ti tèmi pé kí lorúkọ ẹ̀. Mo dẹ̀ rántí pé ibi tá a ti jọ ríra ní Èkó, tá a ti jọ ríra pẹ̀lú kábíyèsí ọ̀nìrìṣà náà àkírà wa, kò sí wàhálà kankan tó wà láàrin wa. Ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n máa ń fẹ́ dá rúgùdù sílẹ̀ lórí pé bóyá pé ẹnìkan ló ju ẹnìkan mọ́, ẹnìkan ò ju ẹnìkan mọ́, ó gbé mọ́ra wọn lọ. Èmi àti olóyè Adélábù à ní ìjà kankan. Mo sì pè wọ́n ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn báyìí nípa ọ̀rọ̀ iná ìlú Ọ̀yọ́, pé báwo ni wọ́n ṣe fẹ́ ràn wá lọ́wọ́. Wọ́n gbé mọ́ra wọn dẹ̀ jẹ́ kí ó di mímọ̀ fún mi pé àwọn bá wá nǹkan ṣe sí kó tó di pé táàmù àwọn ò pé nǹkan kan báyìí. Ní ìjà kankan. Then bóyá ìjọ kan, bóyá ìgbà coronation gbà yẹn tí ayẹyẹ ìwúyè tí mo jókòó, bóyá tí wọ́n wá kí mi gbà yẹn, èmi ò tètè mọ̀ pé bóyá pé wọ́n náwó sí mi nígbà yẹn. So èmi dẹ̀ jókòó pé kíni, mi ò bá ẹnìkan kan jà. Ìyẹn dáadáa ni wọ́n, mo dẹ̀ fẹ́ràn wọn, àwọn náà dẹ̀ fẹ́ràn mi. Kò sígbà tí n bá pè wọ́n tí wọn kì í gbé kọ́ọ̀lù mi náà gẹ́gẹ́ bí ọba sí mínísítà. Ìyẹn dáadáa ni wọ́n. Ṣé mọ̀ pé ìgbà míì wà táwọn èèyàn ò bá súnmọ́ yàn, wọn ò lè mọ bí èèyàn ṣe rí. Ipò yìí náà kò ṣe pé kéèyàn máa lejú kiri. Àìmọye nǹkan lóríṣiríṣi ni ó lè mọ̀ lọ lórí tó jẹ́ pé ó lè máa fa ìgbà pé kéèyàn kan mọ rẹ́rìn máa bóyín gbogbo gbà. Gbọ́n bí tó bá yẹ ká ti rẹ́rìn, á rẹ́rìn. Bí tó bá yẹ ká ti jókòó, á jókòó. Gbogbo ibi tó bá yẹ ká ti ṣe gbogbo nǹkan ló ní àsìkò títí ẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé Aláàfin èèyàn dáadáa ni wọ́n. Inú mi dùn pé bẹ́yìn náà ṣe wá ń sìn bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ sọ ní sọ wípé àpé ọ̀tọ̀ ní bí àwọn èèyàn ṣe ń ro Aláàfin sí, ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ ṣe bá Aláàfin. Èèyàn dáadáa ni Aláàfin. Gbogbo àwọn èèyàn tó bá sì fẹ́ wá, tó bá fẹ́ bá Aláàfin sọ̀rọ̀ àbí bákan, àyè gbà wọ́n. Wọ́n á gbà wọ́n tí tọwọ́ tẹsẹ̀ ni, kò sí láburú kankan. Ìkan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀
tí wọ́n ní bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí ní ìpèníjà tí ń wáyé lórí ẹ̀ ta ni ó ṣe alága wa lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ta ni ò ní ṣe alága Aláàfin ni wọ́n ní yóò ṣe ó ti wájú Aláàfin ní òtún wọn sí àbúrò ẹni kí ni àríwú yìí sì yín lórí kọ́wọ́ tí ó ń kojú ọ̀rọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe sọ ìpèníjà ó ti ń wáyé láti nǹkan bí ọdún 2011 nípa wípé àmọ́ àwa Aláàfin Ṣọ̀ún àti Olúbàdàn pé wọ́n mọ̀ gba ipò alága títí ìpínlẹ̀ alága lọ́balọ́ba títí ìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n mọ̀ gbà fúnra wọn ni. Mo rí pé bàbá Adéyẹmí Aláàfin Adéyẹmí tí wọ́n ti wàjà lọ́jọ́ ìní mo rí pé nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n tẹ́wọ́ gba irú nǹkan bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìyẹn náà ìyẹn ló jẹ́ kí ó wà lára àwọn nǹkan tí gbogbo ẹ̀ fi gún régé tí ò fi jẹ́ pé bóyá pé ó di ṣíṣe di ọjọ́ ìní. Nípa nǹkan tèmi mọ̀ ni pé wọ́n ní bí ọmọ ò bá bá tàn á bá àrọ́bá pẹ̀lú gbogbo àwọn ìtàn àti gbogbo nǹkan tèmi náà ti gbọ́ lọ́tún lósì tí mo dẹ̀ mọ̀ pé Aláàfin àgbà ọba ni Aláàfin Òṣèrèfín mo gbà pé Aláàfin ni ó yẹ kó máa jẹ́ olórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo dẹ̀ mọ̀ pé kò ṣe nǹkan tó rújú fún gbogbo àwa mùtúmùwà ṣùgbọ́n àwọn nǹkan kan wá lè máa wá ṣẹlẹ̀ o tí àwa ò mọ̀ ṣùgbọ́n èmi rò tí mo dẹ̀ gbà ládùúrà pé Aláàfin náà ni ó mọ̀ jẹ́ alága lọ. Lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ wọn la fẹ́ sọ̀rọ̀ sí láàárọ̀ yìí. A orí prógrámù kan lórí ayélujára bóyá lóòótọ́ ni bóyá irọ́ because mi tí ì rí fídíò ibi tí Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀ but a rí lórí post lóríṣiríṣi Punch gan tẹ̀ ti gbé nǹkan tí wọ́n kọ síbẹ̀ tèmi gbọ́ tèmi kà tèmi ò rí tèmi ò dẹ̀ gbọ́ ni wípé Ọọ̀ni of Ifẹ̀ fi èèyàn kan joyè ọ̀kan lọ́mọ of Yorùbá land wípé Aláàfin Ọ̀yọ́ wípé wọ́n sọ wípé wọ́n fún wọn ní 48 hours láti dá ọwọ́ oyè yẹn láti dá padà láti gba oyè yẹn padà wípé Ọọ̀ni of Ifẹ̀ kò ní right láti fi anybody jẹ oyè ọ̀kan lọ́mọ yàtọ̀ sí Aláàfin Ọ̀yọ́ nìkan. Ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń post ẹ̀ inú mi bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ inú mi ò dùn. Kí ló dé tí inú mi ò fi dùn ni wípé Òṣùpá kọrin ó ní kẹ́rú ó mọra ẹ̀ lẹ́rú kí ìwọ̀fà kó mọra ẹ̀ ní wọ̀fà kí ọ̀gá mọra ẹ̀ lọ́gàá kí ọmọọṣẹ́ mọra ẹ̀ ní ọmọọṣẹ́. Sẹ́rí tí anywhere tó bá ti wà tí ò bá ti sí olórí wàhálà ni. Mo dẹ̀ ti bá Jagaban sọ̀rọ̀ ilé kan ìyẹn Tinubu president wa. Nǹkan tí ẹ ń fà lẹ́sẹ̀ ní nílẹ̀ Yorùbá yìí ó máa kó bá onílé àkóbá àlejò. Ẹ̀yin àgbààgbà tí ẹ wà nílùú Ọ̀yọ́ ẹ̀yin ni mo fẹ́ bá wí. Ẹ̀yin àgbààgbà tí ẹ wà ní ìlú Ilé Ifẹ̀ ẹ̀yin ni mo fẹ́ bá wí. Ẹ ṣèpàdé. Wọ́n ní àgbà ọ̀kín wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ẹ pé àwọn ìpàdé.
ẹ jẹ́ kí Aláàfin mọ nǹkan tó tọ́ sí tó jẹ́ ti tiẹ̀, nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ kó mọ nǹkan tó tọ́ sí, nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. Kí Ọba Ifẹ̀ pàṣẹ, kí Aláàfin Ọ̀yọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀. Ìtìjú gbogbo Yorùbá ni. Èyí ń jẹ́ kó yé wa wípé a ò lólórí nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé wa wípé a ò gbà fúnra wa nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé gbogbo ayé wípé gbogbo àkànṣe bó ṣe wùn wá ni, wípé a ò lẹ́kọ̀ọ́. Bó ṣe rí lójú mi nìyẹn. A ò lólórí. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nífẹ̀ẹ́, ẹ̀yin àgbààgbà tẹ́ wà lọ́yọ̀ọ́, ẹ pè pàdé àpérò. Nǹkan tẹ́ bá lè ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ojú ń tì mí. Mi ò kì í sọmọ Ọ̀yọ́ o, mi ò dẹ̀ kì í sọmọ Ifẹ̀, but ọmọ Yorùbá ni mí. Ẹni tí tó bá dẹ̀ ti fẹ́ ta bá Yorùbá ó máa ń dùn mí gan. Èjì ogbè ló wà lórí mi yìí. Bí mo ti jẹ́ onígbàgbọ́, bí mo ti jẹ́ Kristẹni tó, mi ò fi ìṣẹ̀ṣe mi ṣeré. Ẹni tí tó bá ti jọmọ́ ọ̀rọ̀ Yorùbá máa ń ká mi lára. Àwọn ọmọ Yorùbá wa náà ní mẹ́ni tó ṣépè sọ wá. Wọ́n bá dé lóyìnbó wọ́n máa lọ máa bá ara wọn jà. Gbígbé kó máa lera wọn kó níbi iṣẹ́, kó máa gbógun tira wọn. Ẹ̀yin olórí wa náà, òun náà lẹ tó fi àpẹẹrẹ ẹ̀ lélẹ̀ yìí. Nǹkan tí a fi ń jẹ olórí fún, kí lọ síwájú lè balẹ̀ Yorùbá ni. Kì í ṣe èmi làgbà, ẹ̀yin lọmọ ọṣẹ́, ẹ̀yin lọmọ ọ̀dọ̀. Kò sí anybody tó ń bọ́ nìkejì nínú ilé ẹ̀. Ọọ̀ni ò bọ́ Ọba Ifẹ̀. Ọọ̀ni kò bọ́ Ọba Ọ̀yọ́. Ọba Ọ̀yọ́ ò bọ́ Ọọ̀ni. Gbogbo ẹnìkan shaman, ẹnìkan olórí àwọn ọba àpọ́nlé lásán ni. Kò sí èrè kankan bẹ́ẹ̀. Àpọ́nlé lásán ni. Kéèyàn kan dé kí gbogbo wa dìde fún ẹ káàbọ̀ sà. Tí ìyẹn sọ pé ká má lọ síbi ilé wa ni. Nígbà tó Òṣùpá máa sọ̀rọ̀, ó ní ká dúró ká bẹ̀rẹ̀ kábà, kò sọ pé ká má ga. Ọlọ́run ló gbé ní ga, ká dọ̀bálẹ̀ fúnra wa kò ní ká má ga. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ojú ń tì mí, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́. Ọmọ kékeré ara yín lẹ fi jọba àti Ọọ̀ni àti Ọba Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ ẹ lo ẹ̀jẹ̀ ọmọ kékeré yìí láti fi tún ilẹ̀ Yorùbá ṣe. Ẹ má lo ẹ̀jẹ̀ yìí láti fi dalẹ̀ Yorùbá rú. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin àgbààgbà ilé Ifẹ̀ pera yín. Ṣé nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ yìí sí ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún ni? Àbọ̀ ń wá wàhálà? Ẹ̀yin ilé Ifẹ̀, ṣé ìrántí yín sí àwọn ọba tí yóò kì í jọba, ẹ kì í yan oyè ńbẹ̀ ni? Ẹ ò lè fi èèyàn jẹ oyè ní gbogbo Yorùbá land ni kàbẹ́ẹ̀kọ́ fẹ́ ṣàyọjú ràn. Ẹ jẹ́ ká mọ̀, kólúkàlùkù mọ ẹ̀tọ́ ẹ̀. Èní ẹ̀ ń jà yìí, ọ̀la ẹ̀ ń jà yìí, ó ń bí mi nù. I'm not happy. Ó dẹ̀ dá mi lójú wípé àwọn ọmọ Yorùbá tó bá ní làákàyè kò lè happy. Nǹkan tó yẹ ká máa gbọ́ nípa àwọn ọba wa ni wípé Ọba Aláàfin Ọ̀yọ́ ẹ̀sẹ̀ fún àwọn ọmọ iléèwé, ó ṣẹ̀ṣẹ̀ kọ́ hospital ńlá kan o sí ìlú Ọ̀yọ́ o, tó jẹ́ wípé àwọn èèyàn bíi 1000 people ló fẹ́ ṣiṣẹ́ ńbẹ̀. Ká máa gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ ó ẹ̀sẹ̀ fún àwọn èèyàn 10 kan ní scholarship o, ló fẹ́ rán wọn lọ sí school ọ̀fẹ́ o. Nǹkan tó yẹ ká máa gbọ́ nìyẹn. Kì í ṣe ní wọ́n jà lórí oyè. Ọ̀la o wọn kì í lágbájá, ọ̀túnla o èmi lo lórí, ìrèní o èmi ni ìrùn. No! Wọn ò fi yín jọba kẹ́ lè dà lérú, wọ́n fi yín jọba kẹ́ lè mú ìlú lọ síwájú ni. Nǹkan tẹ́ wá ń create kéékèèké yìí tó bá pẹ́, bí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọra wọn lókùúta. Tí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀ ní ìlú òyìnbó wọn ní kíra. Nípa ìwà títí yín nìkan ẹ máa create hatred sílẹ̀ Yorùbá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kó tó dé pé ọ̀rọ̀ yìí máa dá họ́wùhọ́wù sílẹ̀. Ẹ tètè wá kankan ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ jẹ́ kí Aláàfin mọ ẹ̀tọ́ ẹ̀. Ẹ jẹ́ kó mọ ipò ẹ̀. Ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀, ẹ jẹ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀. Ẹ jẹ́ kó mọ ipò ẹ̀. President Tinubu, I come back to you again. Ọ̀rọ̀ yìí
ẹ bá wọn dá sí, ẹ bá wọn dá sí, ẹ yanjú ọ̀rọ̀ yìí kó tó lè pọ̀ wá kó olórí òye. Ipò tí ẹ wà nísìn lẹ lè fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ pe àwọn méjèèjì. Ẹ lọ Aláàfin Ọ̀yọ́, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Aláàfin. Nǹkan tó lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Ẹ lọ Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Ọọ̀ni of Ifẹ̀. Nǹkan tí ò lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Olúkálùkù á mọ ráìtì ẹ̀. Ẹ̀dùn bá dẹ̀ wá tàṣẹ àgẹ̀rẹ̀ nígbà yẹn, á jẹ́ pé ẹnìyẹn ló wá wàhálà. Instead of èní o ọba kan jà, ọ̀túnláwo ọba kan jà. Ṣé bí àwọn ọba Haúsá ṣe ń ṣe nìyẹn? Ṣé bí àwọn ọba ilẹ̀ Ìgbò ṣe ń ṣe nìyẹn? Ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká cooperate lẹ́ẹ̀kan. Ta ló ṣépè sọ wá? Ẹ̀yin àgbà, Tinubu Jagaban, ó dọwọ́ yín kọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọlọ́run á fún yín ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọba méjì yìí, ẹ má yẹ kó dá hatred sílẹ̀ sáárín yín o. Ẹ má bára yín jà o. Àgbájọ ọwọ́ ọ̀la fi sọ̀yà o. Ire o. Ọba mẹ́wàá, ìgbà mẹ́wàá. Ọba tó dórí oyè tó dá ẹ̀ lóru, orúkọ ọ̀lẹ́ parẹ́. Eléyìí tó dórí oyè tó túlù ṣe, orúkọ ọ̀lẹ́ parẹ́. Ẹ̀yin àgbààgbà, ẹ sọ ẹ̀tọ́ Olúkálùkù fún. Ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba yìí, inú bí mi. I'm not happy with it. God bless you. Ọba Solomon ọba àgbáyé ló ń sọ̀rọ̀. Ire o. Ilẹ̀ Yorùbá, a ò ní padà sẹ́yìn o. Iwájú la máa lọ o. Tó àṣẹ́gun. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.